Did you know that Somalia is 79% Arab and 21% African? That's why Somalia is an Arab country. They speak Arabic, they have Arab history and identity, so Somalia is not an African country, it's an Arab country. Gbogbo alágbọ̀n nǹkan tí ọmọ Lárúbáwá yẹn sọ wípé Somalia ó ti di ilẹ̀ Lárúbáwá kò kí ń ṣe ilẹ̀ adúláwọ̀ mọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ńbẹ̀ wọ́n ti di mùsùlùmí wọ́n ti gba àṣà àti ìṣe Lárúbáwá ẹ má gbàgbé ẹ̀sìn Islam tẹ́ ẹ bá ti gbà wọ́n máa sọ yín di Lárúbáwá wọ́n máa arabize yín wọ́n á pààrọ̀ orúkọ yín sórúkọ Lárúbáwá wọ́n á pààrọ̀ èdè yín sí èdè Lárúbáwá wọ́n á pààrọ̀ àṣà yín sí àṣà Lárúbáwá wọ́n á gba Ọlọ́run Olódùmarè lẹ́nu yín wọ́n á fún yín ní Allah Lárúbáwá tí ògbó yín bá ti wá di fully mùsùlùmí automatically ilẹ̀ yín ti di ilẹ̀ Lárúbáwá la ṣe ń sọ pé ẹ̀sìn Islam wọ́n fi ń gbalẹ̀ ni wọ́n gba Egypt wọ́n gba Morocco wọ́n gba Tunisia wọ́n gba Algeria wọ́n gba Libya àìmọye ilẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ tán tún fẹ́ gbà Somalia ni wọ́n sì ń claim yìí wọ́n máa wá yàwọ̀ bẹ̀ wọ́n á máa pa àwọn dúdú yẹn àwọn Lárúbáwá máa gbalẹ̀ wọ́n á máa lé àwọn dúdú yẹn wọ́n á máa lé wọn sí inú igbó ẹ̀sìn Islam àṣà àti ìṣe Lárúbáwá ni Allah Olúwa ilé Kaaba àwọn Lárúbáwá ni ìwọ tó bá wá jẹ́ ọmọ Yorùbá tó wá ń ṣe Islam alábọ̀dé ni ẹ́ ọmọ àlè ni ẹ́ torí o fẹ́ dá wàhálà alẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ni torí tí wọ́n bá gba Islam tó fi àṣà àti ṣe ẹ́ lẹ̀ tó lọ tẹ̀lé ẹnu tó lọ tẹ̀lé irọ́ táwọn Lárúbáwá yìí pa sínú Quran tó lọ sọ́ra ẹ̀jẹ̀ ọmọ Lárúbáwá àwọn ọmọ tó bá padà filẹ̀ àwọn Lárúbáwá yìí máa padà wá pa wọ́n ni gbogbo nǹkan tá à ń sọ ẹ̀ rò pé bóyá eré ni ó lè take wọn ní thousands of years gbogbo ipa ayé máa parẹ́ irọ́ lásán ni ayé kankan parẹ́ wípọ́n máa jẹ̀yánú sáré irọ́ ni gbogbo nǹkan tó sọ fún yín nípa Islam irọ́ ni gbogbo ẹ̀ wọ́n kàn fi ń dẹ́rù bà yín ni Allah kò ní agbára kankan paracetamol ó ní agbára ju Allah lọ Allah ò lè ṣe nǹkan kan eré lásán ni ẹ̀sìn Islam kò kí ń ṣe tọ̀dọ̀ tiwa Ọlọ́run Olódùmarè tó dá wa kò nẹ́sìn àṣà àti ìṣe ló ní a ní àṣà àti ìṣe tọ̀dọ̀ tiwa Islam àṣà àti ìṣe Lárúbáwá ni ẹ gbọ́ táwọn Lárúbáwá máa ń sọ pé tó Allah àti Muhammad ló ní gbogbo ilẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n fẹ́ wá gbalẹ̀ yín wọ́n fẹ́ lé yín kúrò lórí ilẹ̀ yín kí wọ́n sọ yín dọmọ Lárúbáwá kán gba agbára lọ́wọ́ yín kí wọ́n máa darí yín kí wọ́n kó yín lẹ́rú for life nǹkan tó fẹ́ ṣe nìyẹn ẹ̀sìn Islam àṣà àti ìṣe Lárúbáwá ni nǹkan yìí náà dẹ̀ ni àwọn Fúlàní ń lò làwọn náà fi ń penetrate wa the same tactics yẹn náà ni àwọn Lárúbáwá náà máa lò fáwọn Fúlàní náà tó máa tún fi clear àwọn wọ́n fẹ́ kí Fúlàní gba ilẹ̀ fún àwọn náà ṣe wà wá wọ́n ṣe wà clear àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ èyàn ọmọ Yorùbá ẹ jí Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè Olúwa ilé Kaaba ni ẹ lọ dira kò sí agbára kankan nínú Allah kò sí agbára kankan nínú Quran ìtàn lásán ni kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún yín kò sí nǹkan kan kò sádúrà tẹ́ fẹ́ gbà pẹ̀lú Quran pẹ̀lú èdè Lárúbáwá irọ́ lásán ni ẹ jí ẹ má sùn Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè Olúwa ilé Kaaba ni mo sọ yìí mo dúró ó dìgbà.